Ẹ kú dédé wò yẹn lólùfẹ́ mi, ẹ sì káàbọ̀ sétò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fáwọn tó ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn-Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande, Gen-Z Yorùbá teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sétò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó kọjá sẹ́yìn ni ọ̀rọ̀ àrọ́pò orúkọ, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní pronouns. Irúfẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ tí à ń kọ́ fún ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ni independent pronouns. Èyí ni àwọn ọ̀rọ̀ àrọ́pò orúkọ tó lè dá dúró fúnra wọn, kó sì fún wa ní ìtumọ̀. Yálà a lò wọ́n nínú gbólóhùn tàbí a ò lò wọ́n nínú gbólóhùn. Lábẹ́ ìsọ̀rí ọ̀rọ̀ àrọ́pò orúkọ tí à ń kọ́ ni ẹ̀yọ, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní singular. Bákan náà, ìpele tó wà ní ìpele ẹnì kejì, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní second person. Ṣùgbọ́n àkíyèsí wà wípé irúfẹ́ ẹnì kejì tí a fẹ́ kọ́ yìí ni èyí tó máa mú àpọ́nlé dání, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní honorific. A sì máa ń lo irúfẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ yìí tó jẹ́ yin-You honorifics fún ẹni tó bá ti jù ní lọ. Mo dẹ̀ sì fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan. Ní ìpele ẹnì kejì, that is the second person, a ní ìwọ you, ìyẹn fún ẹgbẹ́, ẹni tẹ́ bá ti jọ jẹ́gbẹ́. A tún wá ní ẹ̀yin you fún ẹni tó bá ti jù ẹ lọ. Ẹ jẹ́ ká wá jọ ka àpẹẹrẹ ẹ̀yin you. Ìkíní, you are my older brother. Ẹ̀yin ni ẹ̀gbọ́n mi. Èkejì, you are my father. Ẹ̀yin ni bàbá mi. A ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fún àwọn tó máa ń kí mi nílé oko, ẹ ṣé gidi gan ni. Olódùmarè yóò máa kí yín sì máa tẹ̀ka ìfẹ́ sí yín. Orúkọ mi ò yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn-Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande, Gen-Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.